ohun tí a gbéyẹ̀wò ní ìjẹ́jọ́ òun náà ni mo fẹ́ tẹ̀síwájú lé lórí lónìí tí mo sì fẹ́ mú wá sí ìparí lónìí. Òun ni mo pè àkọ́rí rẹ̀ ní lílépa ìgbàlà kíkún nínú Kristi Jésù, pursuing full salvation in Christ Jesus. Lílépa ìgbàlà kíkún nínú Kristi Jésù. Ní ọ̀sẹ̀ tó kọjá mo bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ohun tí ìgbàlà jẹ́. Mo sì jẹ́ kó yé wa wípé apá kan ìgbàlà lọ́pọ̀lọpọ̀ mọ̀ lónìí, wọn ò ní òye ìgbàlà kíkún. Ọ̀pọ̀lọpọ̀ gan ò tilẹ̀ mọ̀ wípé nǹkan wà tá à ń pè ní ìgbàlà kíkún. Oríṣiríṣi ìjọ pẹ̀lú ètò tiwọn ni. Àwọn ìjọ mìíràn gbàgbọ́ wípé tó bá ti gba Jésù tí o sì ti jẹ́wọ́ rẹ̀ sáti darapọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì ó ti tán síbẹ̀. At the end of the day àwọn wọ̀nyí wọ́n á máa lọ sí ṣọ́ọ̀ṣì, wọ́n ó máa pe Jésù, síbẹ̀ ìgbé ayé wọn kò fi hàn bí ẹni tó ti gba Jésù. Ìwé mímọ́ fi yé wa wípé ìgbàlà kọjá ìrírí àkọ́kọ́ ní onígbàgbọ́. Ìgbàlà kọjá ọ̀rọ̀ pé mo kàn jẹ́wọ́ Jésù lónìí mo sì darapọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì, rárá ó jù bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ bíbélì ló fìdí eléyìí múlẹ̀. Mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá pé above 100 verses ẹsẹ̀ bíbélì tó lé ní 100 ló wà nínú májẹ̀mú titun tó fìdí rẹ̀ múlẹ̀ wípé ìgbàlà ó kọjá ọ̀rọ̀ kan wípé bóyá èèyàn ní ìrírí ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Ìrírí rẹ̀ èèyàn á máa ní títí yóò fi ayé yìí sílẹ̀ ní títí yóò fi idà rẹ̀ lélẹ̀ lé ẹsẹ̀ Kristi fún ẹni tó bá ti gba Jésù ní Olúwa tó lùgbàlà. Àìní òye yìí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n fi wà nínú ṣọ́ọ̀ṣì fún àìmọye ọdún tó jẹ́ wípé wọ́n sì wà ní ìpele pé wọ́n mu wàrà, wọ́n sì wà ní ìpele kò gbóná kò tutù, wọ́n sì wà ní ìpele ọmọ ọwọ́, wọn kò dàgbà nínú oore ọ̀fẹ́. Èyí burú jáì, àìsàn burúkú gbáà ni nínú agbo Kristi. Mo sọ fún wa ní ìjẹjọ́, mo ní ọ̀rọ̀ yìí ìgbàlà, mo ní ó ní ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀. Mo ní tí ẹ bá rí ìgbàlà nínú Bíbélì ó ní ìtumọ̀ púpọ̀. Lára àwọn ìtumọ̀ rẹ̀ ní ìdáláre, lára ìtumọ̀ rẹ̀ ní ìràpadà, oore ọ̀fẹ́, ètùtù tàbí ìwẹ̀nù, ìdáríjì, ìsọdimímọ́, ìṣelógo, ìdáǹdè. Àwọn ọ̀rọ̀ yìí túmọ̀ sí ìgbàlà. Ibikíbi tó bá ti rí ìgbàlà nínú Bíbélì fi ọ̀kan nú àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí sí, wàá rí pé rẹ́gí ló máa bá mu, wàá sì rí pé ó ní ìtumọ̀. Àpẹẹrẹ, wàá rí pé ìwé Róòmù sọ pé ó ní èmi kò tijú ìyìnrere Kristi Jésù nítorí pé agbára ni sí ìgbàlà fún ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́. Tó bá mú ibi tí agbára ni sí ìgbàlà yẹn, tó bá yọ ìgbàlà yẹn kó, tó bá fi ọ̀kan náà àwọn ọ̀rọ̀ yìí sí, wàá rí pé rẹ́gí ló máa bá mu. Èmi kò tijú ìyìnrere Kristi torí agbára ni sí ìràpadà fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́. Èmi kò tijú ìyìnrere Kristi torí pé agbára ni sí ìdáǹdè fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́. Èmi kò tijú ìyìnrere Kristi torí agbára ni sí ìdáláre fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́. So nítorí náà ọ̀rọ̀ tí a ń pè ní ìgbàlà ó kọjá ọ̀rọ̀ pé mo jẹ́wọ́ Jésù mo di àtúnbí. Àṣìṣe gbáà ni kéèyàn máa rò pé ìgbàlà túmọ̀ sí kéèyàn di àtúnbí. Ó ga jù bẹ́ẹ̀ lọ. Lára rẹ̀ ní ìsọdi mímọ́, ìwẹ̀nù, ìmúbọ̀sípò, ìdáǹdè, ìtúsílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kódà gan títí kan ìwòsàn, ìṣelógo. So nítorí náà mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá wípé ìsọ̀rí mẹ́ta ni ìgbàlà pín sí. Àwọn tí mo kọ́ lọ́sẹ̀ tó kọjá ni mo rá mẹ́nubà ṣókíṣókí yẹn. Mo ní ìgbàlà tí ó ti kọjá lọ tí a ti ṣe lórí igi àgbélébú fún wa. Mo fi ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì fìdí rẹ̀ múlẹ̀. Ìyẹn pé past tense, ìyẹn pé eléyìí ó ti jẹ́ ohun tó ti ṣẹlẹ̀ nípasẹ̀ ikú àtàjíǹde Kristi Jésù. Eléyìí téèyàn bá sì fẹ́ ní ìrírí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lèèyàn máa gba ìgbàlà eléyìí tó máa ní ìrírí rẹ̀. Àpẹẹrẹ ó máa rí inú ìwé Éfésù chapter 2 verse 8. Éfésù 2 verse 8 sọ pé nítorí oore ọ̀fẹ́ la fi gbà yín là nípa ìgbàgbọ́ nínú Kristi, àti èyí ni kì í ṣe èyí ẹ̀yin tìkálára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Wàá rí wípé ó sọ pé oore ọ̀fẹ́ la fi gbà wá là, kò sọ pé a ó gbà yín là. Ìyẹn pé past tense nìyẹn, a ti gbà wá là. Wàá tún rí pé Éfésù chapter 2 verse 5 náà sọ nípa yìí. Ó ní nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa, ó sọ wá di àyẹ̀pọ̀ pẹ̀lú Kristi, oore ọ̀fẹ́ la fi gbà yín là. Ó sọ wá di àyẹ̀pọ̀ pẹ̀lú rẹ̀. Nígbà tó kú a kú pẹ̀lú rẹ̀. Nígbà tí ó jíǹde a jíǹde pẹ̀lú rẹ̀. Nígbà tá a gbé ìgòkè a gbé agòkè pẹ̀lú rẹ̀. Nígbà tó sì jókòó ní ọwọ́ ọ̀tún agbára a jókòó pẹ̀lú rẹ̀. Ẹsẹ̀ Bíbélì fìdí gbogbo eléyìí múlẹ̀. Ìrírí tó ti ṣẹlẹ̀ nìyí ní ẹgbẹ̀rún ọdún méjì sẹ́yìn. Tó bá wo ìwé 2 Timothy chapter 1 verse 9, ẹni tí ó gbà wá là tí ó sì fi ìpè mímọ́ pè wá kì í ṣe gẹ́gẹ́ bí ìṣe wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìpinnu àti oore ọ̀fẹ́ rẹ̀ tí a fi fún wa nínú Kristi Jésù láti ayérayé. Wàá rí pé ìgbàlà eléyìí ó sọ ẹni tó ti gbà wá là, ẹni tó ti gbà wá là, ẹni tó ti gbà wá là. Ó túmọ̀ sí wípé téèyàn bá gba Jésù ní Olúwa àtolùgbàlà tó jẹ́wọ́ rẹ̀, eléyìí ìrírí ni tó gbọdọ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀. Òun là ń pè ní instantaneous salvation, ìrírí ìgbàlà lẹ́sẹ̀kẹsẹ̀. Mo wá fi àwọn ẹsẹ̀ Bíbélì mo fi tì í lẹ́yìn fún wa àti àwọn àpẹẹrẹ. Irú olè orí igi àgbélébú nísì tó jẹ́ pé lójú ikú ló ti mọ Jésù,
instantaneous salvation yẹn kò ní ìrírí àwọn ìgbàlà tó kù tí a fẹ́ mẹ́nubà. Lójú ikú yẹn ló ti mọ Jésù tí Jésù sọ pé lónìí ló pàdé mi paradíṣe. Mo wá sọ fún wa pé bóyá o lọ sí hospital nísìnyẹn nìkan wà lójú ikú kó tó wá fẹ̀mí rẹ̀ lélẹ̀ wá sọ pé màmá mo fẹ́ kẹ́ gba Jésù kẹ́ tó kú, àbí bàbá mo fẹ́ kẹ́ gba Jésù, tàbí arákùnrin àbárábìnrin mo fẹ́ kó gba Jésù kó tó kú. Bóyá bó ṣe wá fi Jésù lọ wá bẹ̀rẹ̀ sí sọ pé báwo máa ṣe gba Jésù, wá sọ pé jẹ́wọ́ rẹ̀ ní Olúwa àtolùgbàlà kó sì gbàgbọ́ ní ọkàn rẹ pé Ọlọ́run jí ìdìde kó nínú òkú, kó sì gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni a ó gbà ọ́ là. Mo fi ẹsẹ̀ Bíbélì fi ti eléyìí lẹ́yìn fún wa níjẹ̀jọ nínú ìwé Rome orí 10 láti ẹsẹ̀ 8 dé 10, Romans chapter 10 verse 8 to 10. Ó ní ǹjẹ́ kí ni ó wí? Ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, àní ní ẹnu rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù wípé tí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa tí o sì gbàgbọ́ wípé Ọlọ́run jí ìdìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Ìgbàlà yẹn ó túmọ̀ sí pé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ bí o jáde evangelism ó wá fẹ́ fi Jésù lọ̀yàn, ó wá bi ẹ́ wípé báwo mo ṣe lè gba Jésù. Ka Romans chapter 8 verse 10 to Romans chapter 10 verse 8 to 10. Romans chapter 10 verse 8 to 10 kà á fún wípé jẹ́wọ́ rẹ̀ ní Olúwa àtolùgbàlà kó sì gbàgbọ́ nínú ọkàn rẹ̀, kì í ṣe pé wàá kàn fẹnu jẹ́wọ́, ó gbàgbọ́ pẹ̀lú àmì ìrònúpìwàdà. Tó bá ti fi lè jẹ́wọ́ bẹ́ẹ̀ yẹn Bíbélì sọ pé a ó gbà á là. Kò nídìí kó máa sọ fún pé wàá jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá, kò sẹ́ni tó lè rántí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá láyé yìí. Bíbélì ò ní kàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ó ní kó jẹ́wọ́ Jésù ní Olúwa àtolùgbàlà ni. Instantaneous salvation yẹn lohun tó ṣẹlẹ̀ sí olè orí igi àgbélébú. Mo wá sọ fún yín pé ìsọ̀rí ìgbàlà kan nìyẹn. Ìsọ̀rí ìgbàlà kejì mo sọ fún wa wípé ìyẹn ni ìgbàlà tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìyí máa lọ lọ́wọ́lọ́wọ́ títí Jésù á fi dé. Ibi tí ìjọ òní ti ṣìnà yẹn o, wọ́n bá ti gẹni ìgbàlà tó jẹ́wọ́ Jésù, wọ́n á darapọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì, wọ́n á ní Jésù ti wẹ ẹ̀ṣẹ̀ mi nù, mi ò nídìí nǹkan kan mọ́. Yes, Jésù ti wẹ àwọn ẹ̀ṣẹ̀ tó ti kọjá nù, ṣùgbọ́n kí ni àwọn ẹ̀ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá bá dá àbí tá bá ṣèṣì dá? Bíbélì sọ nípa àwọn ẹ̀ṣẹ̀ tá bá ṣèṣì dá nínú ìwé 1 John chapter 2 verse 1. Ó ní ẹ̀yin ọmọ mi, ìwé nǹkan wọ̀nyí ni mò ń kọ sí kẹ́yìn má bàa dẹ́ṣẹ̀. Bíbélì sọ fún wa pé ẹ̀yin ọmọ mi, gbogbo alámọ̀ pé ìwé mímọ́ kì í lo ẹ̀yin ọmọ mi fáwọn kèfèrí. Àwọn tó bá ti gba Jésù ní Olúwa àtolùgbàlà la máa ń lo àwọn ọmọ mi fún. So ìwé Jòhánù kìíní orí 2 ẹsẹ̀ kìíní ní ẹ̀yin ọmọ mi, ìwé nǹkan wọ̀nyí ni mò ń kọ sí pé kẹ́ má bàa dẹ́ṣẹ̀. Ó ní ṣùgbọ́n bí ẹnikẹ́ni nínú yín bá dẹ́ṣẹ̀, bí ẹnikẹ́ni nínú yín bá dẹ́ṣẹ̀ kò túmọ̀ sí pé tó bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀. Ó túmọ̀ sí pé tó bá ṣì ń ṣubú sínú ẹ̀ṣẹ̀ nítorí kò tíì ní ìrírí ìgbàlà kíkún. Ó ní àwa ní alágbàwí pẹ̀lú bàbá Kristi olódodo, òun sì ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í ṣe tiwa nìkan àti fún gbogbo aráyé. Eléyìí ń sọ nípa ìgbàlà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tó lóyìnbó ń pè ní progressive salvation. Ìkan instantaneous yìí ni pé wàá gbà lẹ́sẹ̀kẹsẹ̀. Bó o bá gbà lẹ́sẹ̀kẹsẹ̀, tó bá pẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kò pẹ́ rẹ̀ ní kú mú ẹ kó lórí ilẹ̀ ayé, ó dé ìjọba ọ̀run, ìwé mọ́ fìdí rẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn tó gbà lẹ́sẹ̀kẹsẹ̀, tó bá pẹ́ o sì tún ní ọ̀pọ̀lọpọ̀ ọdún láti lò lórí ilẹ̀ ayé, o ò ní dúró lórí pé mo ti gba Jésù lánàá o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú tá à ń pè ní progressive salvation, ìgbàlà tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ jẹ́ ká wo àwọn ẹsẹ̀ Bíbélì tó fìdí eléyìí náà múlẹ̀. O máa rí eléyìí nínú ìwé Philippians chapter 2 verse 12 to 13. Philippians chapter 2 verse 12 to 13. Ó ní nítorí náà ẹ̀yin olùfẹ́ mi, gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn nígbà gbogbo, kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n ní pàápàá nísinsìnyí tí èmi kò sí, ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Tó bá wo ẹsẹ̀ Bíbélì yẹn Philippians chapter 2 verse 12 yẹn, wàá rí pé ó sọ gbólóhùn kan. Ó ní ẹ̀yin olùfẹ́ mi, ó ní bẹ́ẹ̀ ti ṣe máa ń gbọ́ràn, ó ní mo mọ̀ bẹ́ẹ̀, ó ní ṣùgbọ́n mo fẹ́ pé kí ẹ tún ṣe iṣẹ́ ìgbàlà yín yọrí. Kíyèsí gbólóhùn yẹn, wọ́n ti dẹni ìgbàlà tẹ́lẹ̀, ṣùgbọ́n Bíbélì wá ń pè wọ́n sí ìpele ìgbàlà mìíràn tó ga wípé kán ṣe iṣẹ́ ìgbàlà yẹn yọrí. Níbi tọ́pọ̀lọpọ̀ ti kùnà lónìí yẹn, wọ́n gba Jésù ní Olúwa àtolùgbàlà, wọ́n jẹ́wọ́ rẹ̀, wọ́n sì darapọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì, wọ́n gbàgbé wípé a máa ń ṣiṣẹ́ ìgbàlà yọrí. Wọ́n ò mọ̀ wípé ìgbàlà gbọ́dọ̀ lọ sí ìpele gíga àti ìpele àṣepé. Verse 13 sọ pé nítorí pé Olúwa ni ó ń ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ nínú yín fún ìfẹ́ inú rere. So pẹ̀lú ẹsẹ̀ Bíbélì ó fi hàn gbangba wípé ìgbàlà gbọ́dọ̀ lọ sí ìpele àṣepé àṣeyọrí. Eléyìí a máa tẹ̀síwájú títí Kristi á fi dé ni. O lè rí ibikíbi nínú ibi májẹ̀mú titun níbi tí àwọn àpọ́stélì àtàwọn ọmọ ẹ̀yìn ti sọ pé àwọn ti dé ìpele tó yẹ pé àwọn ò nílò àti ìdàgbà mọ́. O rí àpọ́stélì Paul á sọ pé èmi ń lépa ìṣó láti dé òpin eré ìje gíga mi. O rí àpọ́stélì Paul tó sọ pé kì í ṣe pé mo ti di pípé náà. Pípé wo ló ń sọ? Òun ní pé a kò tí ì ṣe òun ní àṣepé pátápátá. Ó ń sọ nípa àṣepé tó ń bọ̀ tí ó ń nàgà fún. Nítorí rẹ̀ ó ń lépa ìgbàlà síwájú sí títí ó fi kú tó fi fayé sílẹ̀.
gbogbo àwọn àpọ́sítélì náà fìdí eléyìí múlẹ̀. Pétérù náà sọ ní ti eléyìí náà nínú ìwé Pétérù kejì orí kìíní láti ẹsẹ̀ 5 ó sọ nípa rẹ̀. Ó ní àti nítorí èyí náà pàápàá ó ní ará ó ní ẹ fi ìwà rere kún ìgbàgbọ́. That is 2 Peter chapter 1 verse 5. Ó ní àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo, ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere, àti àìrékọjá kún ìmọ̀, àti sùúrù kún àìrékọjá, àti ìwà bí Ọlọ́run kún sùúrù, àti ìfẹ́ ọmọnìkejì kún ìwà bí Ọlọ́run, àti ìfẹ́ ni kún ìfẹ́ ọmọnìkejì. Ẹ rí i pé ohun mẹ́jọ ni Pétérù sọ pé kán fi kún ìgbàgbọ́. Téèyàn bá gba Jésù ní Olúwa àtolùgbàlà, ó dẹni ìgbàlà tá a mọ̀ sí ó ti gba ìgbàgbọ́. Ṣùgbọ́n Pétérù wá tẹ̀síwájú, ó ní wọ́n gbọ́dọ̀ fi àwọn nǹkan kankan kún ìgbàgbọ́ yẹn kó tó lè lọ sí ìpele àṣepé. Ó ní wọ́n á fi iṣẹ́ rere ìwà rere fi kún, ó ní wọ́n á fi ìfẹ́ ọmọnìkejì kún, ó ní wọ́n á fi ìmọ̀ fi kún, ìyẹn ní ìmọ̀ ti Kristi kì í ṣe ìmọ̀ ayé. Ó sọ yìí pé wọ́n á fi ìkóra ẹni ní ìjánu fi kún, ó ní wọ́n á fi sùúrù fi kún. Ẹ wá wo ohun tó sọ ní ẹsẹ̀ 8. Nítorí bí ẹ̀yin bá ní nǹkan wọ̀nyí tí wọ́n bá sì pọ̀, wọn kì yóò jẹ́ kí ẹ ṣe ọ̀lẹ tàbí aláìléso nínú ìmọ̀ Olúwa wa Jésù Kristi. Ṣé ti wá rí èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ fi jẹ́ kò gbóná kò tutù nínú ìjọ tí wọ́n fi ń ṣe ọ̀lẹ? Wọ́n ti gbàgbé wípé àwọn nǹkan kankan wà tá gbọ́dọ̀ fi kún ìgbàgbọ́ kí ìgbàgbọ́ tó múnádóko. Wọ́n kàn gba Jésù, wọ́n darapọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì, òmíràn sọ pé akọrin ni mo wà, èmi sọ pé ọ̀ṣà, òmíràn sọ pé drama group. Lójú ara wọn tó bá ti ń ṣe nǹkan wọ̀nyí, wọ́n ti gbàgbọ́ pé àwọn ti ń sin Ọlọ́run, àwọn ti ń ṣiṣẹ́ fọlọ́run. Ọ̀rẹ́ mi, ìgbàlà ju gbogbo yẹn lọ. Ó gbọ́dọ̀ lọ sí ìpele gíga nínú ìgbàgbọ́ àti nínú ìgbàlà kíkún. Verse 9. Nítorí ẹni tí ó bá ṣe aláìní nǹkan wọ̀nyí, ó fọ́jú, kò lè ríran lókèrè, ó sì ti gbàgbé pé a ti wẹ òun nù kó nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àtijọ́. Wo gbólóhùn yẹn, ó túmọ̀ sí pé àwọn tó ń bá wí bíbà yẹn sọ nípa àwọn tó ti kọ́kọ́ ní ìrírí ìgbàlà àkọ́kọ́ tí a ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù. Ó wá sọ pé ó gbọ́dọ̀ tẹ̀síwájú lọ sí ìpele gíga ìgbàlà, wípé láti fi àwọn nǹkan kankan kún ìgbàlà. Ó ní tó bá kùnà àti ní nǹkan yẹn, ó ní irú ẹni bí afọ́jú ni, ó sì ti gbàgbé pé a ti wẹ òun nù kó nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àtijọ́. Ẹsẹ̀ 10. Nítorí náà ará, ẹ túnbọ̀ máa ṣe àìsinmi láti sọ ìpè àti yíyàn yín di dájúdájú, nítorí bí ẹ̀yin bá ń ṣe nǹkan wọ̀nyẹn kì yóò kọsẹ̀ láyé. Ṣé ti rí bẹ́ẹ̀? A ní láti sọ ìgbàlà di kíkún àti di pípé nínú Kristi Jésù. Jésù ò kú fún wa ká kàn jókòó rẹ̀gẹ̀dẹ̀ sínú ṣọ́ọ̀ṣì o. Ó kú fún wa ká lè wà occupy títí fi dé. Occupy ni wípé kí ẹ wá ṣe nǹkan dèmí títí wọn ò fi dé. Ó kú fún wa kí àwa pẹ̀lú lè lọ láti gbé ìyìnrere yìí pẹ̀lú ìfarahàn agbára rẹ̀ fún aráyé, pẹ̀lú ìrírí àjíǹde rẹ̀ nínú ayé wa. Kì í ṣe pé ó kú fún wa pé ká kàn jẹ́wọ́ rẹ̀ lórí èfé lẹ́nu láhán lásán láì ní ìrírí agbára ìgbàlà àti agbára àjíǹde rẹ̀. Mo sì fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan fún ẹ̀yin tẹ́ ń gbọ́ ìwàásù ìlọ ní wákàtí yìí. Ǹjẹ́ mọ̀ wípé àpọ́stélì Paul ti sọ pé lára àwọn àmì ìkẹyìn òun ni wípé ó ní àwọn ènìyàn wọn ó máa fojoojúmọ́ kẹ́kọ̀ọ́, wọn ò ní wá sójú ìmọ̀ òtítọ́. Ó ní lára àwọn àmì mìíràn ni pé ó ní wọn á ní àfarawé ìwà bí Ọlọ́run wá sí agbára rẹ̀. Èrèdí ni wípé àwọn tó nírú ìrírí báyìí tí wọ́n nírú àsọtẹ́lẹ̀ yìí tó ti ṣẹ nínú ayé wọn, àwọn tí ò lépa ìgbàlà kíkún ni, àwọn ló máa ní àfarawé ìwà bí Ọlọ́run tí wọ́n máa sí agbára rẹ̀. Àwọn ni wọ́n máa kẹ́kọ̀ọ́ lójoojúmọ́, wọn ò ní wá sí ìmọ̀ ìgbàlà kíkún torí pé ọ̀rọ̀ náà kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú wọn. Kí o tún wo ìwé Philippi chapter 1 verse 19, òun náà sọ nípa ìgbàlà kíkún. Nítorí mo mọ̀ pé èyí ni yóò yọrí sí ìgbàlà fún mi láti inú àdúrà yín wá àti ìfikún ẹ̀mí Jésù Kristi. Paul apostoli ló ń sọ̀rọ̀ níbí, ó ní ó yóò yọrí sí ìgbàlà fóun. Gbogbo alámọ̀ yìí pé Paul ti dẹni ìgbàlà nígbà tó Olúwa bá a pàdé lójú ọ̀nà Damasku, ṣùgbọ́n tún sọ gbólóhùn kan bí ó ní eléyìí máa yọrí sí ìgbàlà fún mi. Ìgbàlà wo wá ni Paul ń sọ bí ó ń sọ nípa títẹ̀síwájú ní ìgbàlà kíkún tó ga ju ìrírí àkọ́kọ́ lọ. Tí o bá tún sí ìwé 2 Corinthians chapter 3 verse 18, Kọ́ríńtì kejì orí 3 ẹsẹ̀ 18, ṣùgbọ́n gbogbo wa ń wo ògo Olúwa láìsí ìbòjú bí ẹni pé nínú àwòjíjì a sì ń pawádà láti àwòrán ògo kan sí ògo mìíràn láti ọwọ́ Olúwa tí ń ṣe ẹ̀mí. Wo gbólóhùn yẹn, láti ògo dé ògo. Ó túmọ̀ sí pé tí Bíbélì bá lè sọ pé a pawádà láti ògo dé ògo, ó túmọ̀ sí pé a lè pawádà láti ìgbàlà dé ìgbàlà, oore ọ̀fẹ́ dé oore ọ̀fẹ́, agbára dé agbára, ìfihàn dé ìfihàn, ẹ̀kúnrẹ́rẹ́ Ọlọ́run kan dé ẹ̀kúnrẹ́rẹ́ Ọlọ́run mìíràn. Ó túmọ̀ sí pé ó ní à ń pawádà. Ìyẹn fi hàn wípé ìgbàlà tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Mo wá sọ fún wa pé ìsọ̀rí ìgbàlà kẹta ní ìgbàlà tó ń bọ̀ níwájú tí ò tí ì ṣẹlẹ̀. Ẹ má gbàgbé, ìkan jẹ́ past, ìkan jẹ́ present continuous, ìkan jẹ́ future, èyí tó ń bọ̀ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ orílẹ̀-èdè òyìnbó. Èyí ni ìkan jẹ́ èyí tó ti kọjá, ìkan jẹ́ èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́, ìkan jẹ́ èyí tó ń bọ̀ lọ́nà tí ò tí ì dé.
ìyẹn ń sọ nípa ìgbàlà tí Jésù ń bọ̀ wá fi fún aráyé nígbà tí yóò kó gbogbo àwọn àgùntàn àtàwọn agbo tí wọ́n jẹ́ olóòótọ́ sí yóò rà wọ́n padà a ó fún wọn ní ara titun. Bíbélì sọ pé ara kíkú yìí kò lè ṣàìgbé àìkú wọ̀ àti ara ìdìbàjẹ́ yìí kò lè ṣàìgbé àìdìbàjẹ́ wọ̀. Gbogbo alámọ̀ wípé nígbà tí onígbàgbọ́ bá dẹni ìgbàlà tó di ẹni àtúnbí lórí ilẹ̀ ayé ara rẹ̀ yìí kò lè change, ṣùgbọ́n nígbà àjíǹde àwọn òkú a ó fún ní ara titun. Èyí ni ìgbàlà ńlá tó ń bọ̀ níwájú tó kẹ́yìn gbogbo rẹ̀ tí ò dé gbogbo ìgbàlà ládé. Ǹjẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ lónìí sìn wọ́n retí pé Jésù ń bọ̀ àmọ́ àwọn wọn kùnà láti mọ̀ pé àwọn gbọ́dọ̀ máa tẹ̀síwájú nínú ìgbàlà. Wọ́n wá jókòó rẹ̀gẹ̀dẹ̀ bí igi aláìléso kalẹ̀. Èyí ni wípé ìgbàlà tó ń bọ̀ níwájú ó wà fún àwọn tó ń tẹ̀síwájú nísinsìnyí ni kì í ṣe fún àwọn tó kàn jẹ́ rẹ̀gẹ̀dẹ̀ tójú kan náà. Ẹ jẹ́ ká wo ohun tí Bíbélì sọ nípa ìgbàlà tó ń bọ̀ wájú. Ẹ wá rí eléyìí nínú ìwé Rome chapter 13 verse 11. Àti èyí bí ẹ ti mọ àkókò pé ó ti tó wákàtí nísinsìnyí láti jí lójú oorun, nítorí nísinsìnyí ni ìgbàlà wa súnmọ́ etílé ju ìgbà tí àwa kọ́kọ́ gbàgbọ́ lọ. Wo gbólóhùn yẹn, ìgbàlà wa súnmọ́ etílé. Ó túmọ̀ sí pé ohun tó ń sọ ni pé dídé Kristi súnmọ́ etílé, ìfarahàn rẹ̀ súnmọ́ etílé ju ìgbà tá kọ́kọ́ gbàgbọ́ lọ. Ó túmọ̀ sí pé àwọn tó ń bá wíńbí ti kọ́kọ́ ní ìrírí ìgbàlà kan, wọ́n tún sọ pé ìgbàlà kan tún ti súnmọ́ etílé. Ó rí bẹ́ẹ̀, ọpẹ́ ni fún Ọlọ́run. Alábùkún ni fún àwọn ẹni tí wọ́n ti ní ìgbàlà àkọ́kọ́. Alábùkún fún jùlọ ni àwọn tí wọ́n rìn nínú ìgbàlà tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Alábùkún fún ga ni jùlọ ni àwọn tó jẹ́ pé wọ́n ń fojú sọ́nà fún ìgbàlà tó ń bọ̀. Ẹ jẹ́ ká tún wo ohun tí Bíbélì tún sọ nípa irú ìgbàlà yìí. Ó rí eléyìí nínú ìwé Hébérù chapter 10 verse 36 to 37. Hebrew chapter 10 verse 36 to 37. Nítorí ẹ̀yin kò lè ṣaláì ní sùúrù nítorí ìgbà tí ẹ̀yin bá ti ṣe ìfẹ́ Ọlọ́run tán, kẹ́yìn kí ó lè gba ìlérí náà. Nítorí níwọ̀n ìgbà díẹ̀ sí ẹni náà tí ń bọ̀ yóò dé kì yóò sì jáfara. Ìlérí wo ló ń sọ? Ìlérí ìpadàbọ̀ Kristi. Tẹ́ bá wo 1 Peter chapter 1 verse 5, Pétérù kínní orí kínní ẹsẹ̀ 5, 1 Peter 1:5. Ẹ̀yin tí a pamọ́ nípa agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà. Wo gbólóhùn yẹn, ó ní ẹ̀yin tí a ti pamọ́ nípa agbára Ọlọ́run sí ìgbàlà. Ìgbàlà wo ló ń sọ? Ìgbàlà ọjọ́ iwájú tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn. Wo gbólóhùn yẹn, ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn. Nítorí náà ìwọ olùgbọ́ mi, ǹjẹ́ o ti dẹni ìgbàlà? Tó bá ti dẹni ìgbàlà, congratulation. Ìbéèrè mi kejì ni pé ṣé nígbà tó dẹni ìgbàlà ṣó ń tẹ̀síwájú ni àbí o tún ti pẹ̀yìn dà, àbí o ti dàbí igi aláìléso, o ti dàbí ọkọ̀ tó ti dúró sójú kan. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ, ronúpìwàdà nísìnyí kó mú ìrìn àjò ìgbàgbọ́ rẹ. Ìwọ tó sì ń tẹ̀síwájú, mo tún kẹ́ congratulation. Ǹjẹ́ o wá ń retí ìpadàbọ̀ Kristi ẹlẹ́kejì? Tó bá yẹ pé kò sí ní ọkàn rẹ, mo fẹ́ pé kí o bẹ̀ sí gbé ìpadàbọ̀ Kristi ẹlẹ́kejì sí ọkàn rẹ. Bíbélì tún sọ nípa irú ìgbàlà yìí nínú ìwé 1 John chapter 3 verse 2 to 3. Ìwé Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 2 sí 3. Olùfẹ́, ọmọ Ọlọ́run ni àwa ń ṣe nísinsìnyí. A kò tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Ẹ wo gbólóhùn yẹn, ó ní a kò tí ì dàbí rẹ̀ tán nísìnyí. Ó ní ṣùgbọ́n nígbà tá a bá fi hàn, a ó dàbí rẹ̀. Wàá wo gbólóhùn, ó ní a kò tí ì fi hàn bí a ó ti ṣe rí. Ó ní ṣùgbọ́n nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀. Lọ́nà òun la ó fi dàbí rẹ̀. A ó pa àwa náà láradà láti dàbí rẹ̀, láti gbé ara ògo rẹ̀ wọ̀. Èyí ń sọ nípa ìgbàlà tó ń bọ̀. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí nínú rẹ̀ á wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Ẹ ṣé. Nísinsìnyí mo wá fẹ́ sọ nípa ìsọ̀rí mẹ́ta tí ìgbàlà kíkún gbọdọ̀ touch tó gbọdọ̀ fọwọ́ gbà nínú ayé onígbàgbọ́. Tí ènìyàn bá di àtúnbí tó bá di ẹni ìgbàlà, ẹ̀mí ènìyàn ló gba Jésù, kì í ṣe ọkàn, kì í ṣe ara. Ẹ gbọ́dọ̀ mọ̀ yẹn lónìí. A ní ẹ̀mí, a ní ọkàn, a sì ní ara. Ìwé mímọ́ fìdí eléyìí múlẹ̀ nínú ìwé Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 23. Ó ní ìjẹ́ kí Ọlọ́run àlàáfíà tìkálára rẹ̀ kó pa ẹ̀mí àti ọkàn àti ara yín mọ́ pátápátá láì lábùkù títí di ìgbà wíwá Olúwa. Ó fi hàn wípé ìsọ̀rí mẹ́ta tí ènìyàn pín sí nìyí. Ṣé wá rí ìsọ̀rí ti ẹ̀mí? Òun ni ẹ̀jẹ̀ Jésù rà padà. Èyí ni ẹnikẹ́ni tó bá di àtúnbí nínú ẹ̀mí ni. Òun ló mú kí Jésù sọ pé ẹ̀mí ni Ọlọ́run. Àwọn tó bá fẹ́ sìn kò lè ṣaláìsìn nínú ẹ̀mí. O lè sìn Ọlọ́run nínú ara, o sì lè sìn nínú ọgbọ́n orí àbí ọkàn. Èyí ni nínú ẹ̀mí ló ti lè sìn. Ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 3 náà tún fìdí èyí múlẹ̀. Ó ní àwa ní ìkọlà tí ń sìn Ọlọ́run nínú ẹ̀mí, àwa kò sì ní ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara. Inú ẹ̀mí la ti ń sìn Ọlọ́run. Téèyàn bá di àtúnbí, ẹ̀mí rẹ̀ látúnbí. Kí ló wá máa ní ṣe láti ṣe nípa ọkàn rẹ̀ àti ara? Ìwé Róòmù orí 12 ó sọ nípa ohun tí ènìyàn gbọdọ̀ ṣe nípa ara àti ọkàn. Romans chapter 12 verse 1 and 2. Ó ní mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará,
kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́, ara yìí wàá jọ̀wọ́ rẹ̀ fún Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ kùnà láti fi ara wọn fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́. Ìdí ẹ̀ ló fà tó jẹ́ pé many Christian lénìí ìwọ̀kuwọ̀ tí wọ́n ń wọ̀ kán tó gba Jésù, nígbà tó bá gba Jésù náà wọn ò ní dáwọ́ ìwọ̀kuwọ̀ wọn dúró. Wọ́n á máa wá tura wọn nínú wípé ọkàn ní ìgbàgbọ́ wà, kì í ṣe ohun tí mo wọ̀ lóde ni Ọlọ́run wò. Afọ́jú lásán nírú ẹni bẹ́ẹ̀. Ó kùnà láti mọ òtítọ́ ni, torí pé kò sì mọ òtítọ́ ò lè sọ di òmìnira. Bíbélì ní a gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́. Ó ní àgọ́ ara wa tẹ́ḿpìlì Ọlọ́run ni. Ó ní nítorí náà ẹni tó bá bà tẹ́ḿpìlì yìí jẹ́, ó ní pípa la ó parun. Ó ní ara yìí, ó ní a ti rà yín ní iye kan. Ó ní ẹ̀kín tún ṣe tara yín mọ́. Ọ̀pọ̀lọpọ̀ sọ pé àwọn gba Jésù, wọ́n kùnà láti fi ara wọn fún Olúwa ní ẹbọ ààyè mímọ́. Wọ́n á lu ara wọn bó ṣe wù wọ́n. Wọn ò mọ̀ pé Olúwa ló ní ẹ̀mí, ló ní ọkàn, ló sì ní ara. Kí ló ń gbọ́dọ̀ ṣe nípa ọkàn? Bíbélì sọ nínú ìwé Róòmù tá à ń bá lọ yìí chapter 12 verse 2. Ó ní ẹ paradà láti di titun nínú ìrònú yín. Èyí ni pé a ó fi ọ̀rọ̀ Ọlọ́run fi wé ọkàn mọ́, kí ọkàn lè wá sí ìbámu pẹ̀lú ọkàn Kristi. Ọ̀pọ̀lọpọ̀ náà ló tún wà lẹ́ni wọ́n gba Jésù ní Olúwa àtolùgbàlà, ìrònú wọn ò yàtọ̀ sí ti kèfèrí. Wọ́n á máa ronú bí kèfèrí ṣe ń ronú. Ṣé ti wá rí pé ìgbàlà kíkún ó ti ṣọ̀wọ́n nínú ìjọ Ọlọ́run lónìí? Ìgbàlà àfẹnujẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ ò fi ọkàn fún Olúwa láti sọ di mímọ́ nínú ọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ò ya ara sí mímọ́ fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́. Wọ́n wá sọ pé àwọn gba ìgbàlà àbọ̀. Wọ́n wá sọ pé Olúwa kò wo òde ara mi, kò sì wo ọkàn mi. Irú ìgbàlà báyìí ò lè gbéni dé ọ̀run, fake ni. Ó dàbí ìsà òkú tó kùn ní ọ̀dà funfun lóde tó rí rẹgẹdì ni, tí inú ẹ̀ kún fún ẹ̀gbin, tó kún fún egungun òkú. Ìyẹn ni pé ó sọ pé inú mi ni ìgbàgbọ́ wà. Ìgbàgbọ́ ẹlẹ́gbin nìyẹn. Bíbélì sọ wípé ọkàn a gbọ́dọ̀ sọ di titun nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní ara a gbọ́dọ̀ jọ̀wọ́ ẹ̀ fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́. Nígbà tí eléyìí bá ṣẹlẹ̀, á sọ pé ènìyàn ń lọ sí ìpele ìgbàlà kíkún. Ẹ̀mí, ọkàn àti ara rẹ̀ á sọ di mímọ́ nìyẹn. Ṣùgbọ́n tí irú ìgbàlà báyìí ò bá sí, ìgbàlà èké ni, kì í ṣe irú ìgbàlà tí a gbé kalẹ̀ nínú ìwé mímọ́. Báwo ni ènìyàn ṣe mú ọkàn wá sí ìtẹríba? O máa rí eléyìí nínú ìwé 2 Corinthians chapter 10, ìwé Kọ́ríńtì kejì orí 10 láti ẹsẹ̀ 3. Gbọ́ nǹkan tó sọ. Nítorí bí àwa tilẹ̀ rìn ní ti ara, ṣùgbọ́n àwa kò jagun nípa ti ara. Nítorí ohun ìjà wa kì í ṣe nípa ti ara, ṣùgbọ́n ó ní agbára nínú Ọlọ́run láti wó ibi gíga palẹ̀. Àwa ń sọ gbogbo èrò kalẹ̀, wo gbólóhùn yẹn. Mélòó nú ilẹ̀ ń di èrò nígbèkùn? Ó máa rí many Christian wá sọ pé ogun èṣù ni. Kò ń ṣe ogun èṣù ló ń ja ọ̀pọ̀lọpọ̀. Èrò wọn gangan ni wọn ò lè discipline. Bíbélì sọ pé àwa ń sọ èrò kalẹ̀ àti gbogbo ohun gíga tó gbéra wọn ga sí ìmọ̀ Ọlọ́run. Àwa sì ń di gbogbo èrò ní ìgbèkùn wá sí ìtẹríba fún Kristi. Ó dárúkọ èrò lẹ́ẹ̀mejì. Ọ̀pọ̀lọpọ̀ yín èrò yín ló mú yín dẹ́ṣẹ̀. Èrò yín ló mú yín kẹwà lábẹ́ ìsìnrú Sátánì. Ẹ wá sọ pé ogun ayé, ìgbàgbọ́ tí a gbà tí a kò sọ ọkàn di mímọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run àti nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ò kì í ṣe ìgbàlà pípé. Irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ò sì ń ṣe ìgbàgbọ́ pípé. Nítorí náà Bíbélì sọ pé ọkàn wa ìyá gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ Ọlọ́run síbẹ̀ láti fi wé ọkàn yìí mọ́. Tí o bá tún wo ìwé Hebrews chapter 4 Hebrews chapter 4 verse 12, ó sọ nípa nǹkan kan náà. Ó sọ wípé nítorí ọ̀rọ̀ Ọlọ́run yẹ ó sì ní agbára, ó sì mú ju ìdàkídà olójú méjì lọ, ó sì ń gún ní àní títí dé pinpin ọkàn àti ẹ̀mí níyà àti oríkèé àti ọ̀rá inú egungun. Òun sì ní olùmọ̀ èrò àti ètè ọkàn. Ṣó ti rí? Ọ̀rọ̀ Ọlọ́run ló lè wẹ ọkàn mọ́, ló lè mú ọkàn wá sí ìtẹríba fún Kristi. Torí pé látètè kọ́ṣe ni ọkàn ènìyàn ti jẹ́ ọlọ̀tẹ̀ sí Ọlọ́run. Bí èèyàn bá jẹ́ ní ìgbàlà tí kò fi ọ̀rọ̀ Ọlọ́run wẹ ọkàn mọ́, ọkàn bí a jẹ́ ọlọ̀tẹ̀. Ìjẹ́ lọ́pọ̀lọpọ̀ fi jẹ́ elérò ara, bó tilẹ̀ ṣe pé wọ́n sọ pé àwọn ti gba ìgbàgbọ́. Nítorí náà, ibi tí màmá mú ohun gbogbo lọ sí ìparí ni pé ewu tó wà nínú kí ènìyàn má lọ sí ìgbàlà kíkún. Ohun ewu àkọ́kọ́ ni pé ó máa ń sọ ènìyàn di aláìléso àti ọ̀lẹ. Gẹ́gẹ́ bí ìwé Pétérù ta kà tẹ́lẹ̀, ó sọ pé tí ẹ̀yin bá ní nǹkan wọ̀nyí kì yóò jẹ́ ọ̀lẹ tàbí aláìléso nínú ìmọ̀ Olúwa wa Jésù Kristi. Ewu ìkejì ni wípé ó máa ń jẹ́ kí ènìyàn di olódodo ara ẹni. Ó rí àwọn ọ̀pọ̀lọpọ̀ Christian lónìí, wọ́n á ní mi ò bá tèèyàn jẹ́, mi ní káyé tọmọlọ́mọ má dáa, èmi náà sọ ìdá mẹ́wàá mi déédéé, mo sì ń lọ sí ṣọ́ọ̀ṣì déédéé. Wọ́n ti di olódodo ara ẹni nítorí wọ́n kùnà láti lépa ìgbàlà kíkún. Ewu kẹta ni pé ó máa ń jẹ́ kí ènìyàn kú nípa ti ẹ̀mí. Tó bá wo ìwé ìfihàn orí 3 láti ẹsẹ̀ 1 dé 4, ìwé ìfihàn orí 3 ẹsẹ̀ 1 dé 4, ó sọ nípa ìjọ Sádì. Ó sọ wípé kọ̀wé yìí sí ìjọ Sádì, ó ní ìwọ ní orúkọ pé ó ń bẹ láàyè ṣùgbọ́n ó ti kú. Ẹ ti rí bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ló rò pé àwọn ṣì wà ní Jésù nísìnyí, wọ́n ti kú torí wọ́n kùnà láti tẹ̀síwájú. Ewu ìkẹrin ni pé wọ́n ó yapa kúrò lọ́dọ̀ Kristi kẹ́yìn.
ó sọ nípa ìjọ Làdókíà, ó ní ìwọ kò gbóná ìwọ kò sì tutù, èmi bẹ̀ ẹ́ kí ìwọ gbóná tàbí kó tutù. Ó ní nítorí pé ìwọ ṣe ìlọ́wọ́wọ́, èmi ó pò ẹ́ jáde kó lẹ́nu mi. Àwọn tí ó lọ sí ìgbàlà kíkún, ìpẹ̀yìndà ló máa fẹ́ jẹ́ ìgbẹ̀yìn wọn, torí pé kí ni Olúwa ò fẹ́ ẹni tí ò gbóná tí kò sì tutù. Ewu karùn-ún ni wípé wọ́n máa sọ ìfẹ́ wọn ìṣáájú sílẹ̀. Olúwa sọ fún ìjọ Éfésù, ó ní èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti sọ ìfẹ́ rẹ ìṣáájú nù. Nítorí náà kí ni èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ fi dàgbà nínú ìgbàlà kíkún? Àkọ́kọ́, ìjọ òde òní gan ò kọ́ wọn nípa rẹ̀. Ẹ̀kọ́ tó jinlẹ̀ ò sí mọ́ nípa ìgbàlà kíkún. Èkejì ni wípé kò sí òǹgbẹ tó múnádóko fún Ọlọ́run. Apọ́sítélì Paul ní mo fẹ́ mọ̀ ọ́ sí àtagbára àjíǹde rẹ̀, ìjẹ́ òǹgbẹ àti mọ Ọlọ́run sì ṣì ń bẹ nínú rẹ̀. Ohun kẹta ni pé kò sí ìgbàgbọ́ tó múnádóko láti gbá ìlérí Ọlọ́run mú. Bíbélì sọ fún wa nínú ìwé Pétérù, ó ní a ti fún wa ní àwọn ìlérí láti lè jẹ́ alábàápín pẹ̀lú rẹ̀ nínú ẹwà ògo rẹ̀. Ibi báyìí ni mo ti máa dúró lónìí. Bóyá o ní ìbéèrè kan tàbí òmíràn, mo fẹ́ kí o pe àwọn nọ́mbà wọ̀nyí: 08038926927, 08038926927 tàbí 08028380866, 08028380866. Bóyá o fẹ́ fàyè rẹ fún Jésù, máa sọ àwọn ọ̀rọ̀ yìí tẹ̀lé mi: Jésù Olúwa, mo wá síwájú rẹ. Mo gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni ìwọ ń ṣe. Mo gbàgbọ́ pé o kú nítorí ẹ̀ṣẹ̀ mi, o sì jíǹde fún ìdáláre mi. Wá gba ọkàn mi lónìí, jẹ́ ó jẹ́ tiẹ̀ títí láé. Àmín. Hallelujah. Wọ́n kọ́ ilé ọ̀nà sílẹ̀, gbogbo wọn sì tọ́ lẹ́yìn.